Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ìròyìn eléyìí tá a tún mú wá sójú amóhùnmáwòrán yín pẹ̀lú fọ́nrán eléyìí tó ń lọ lọ́wọ́ báyìí lórí ìkànnì Feli-feli TV ló ń ṣe àfihàn àwọn ológun tó jẹ́ wípé iṣẹ́ tí wọ́n rán wọn ọ̀tọ̀ àmọ́ iṣẹ́ tí wọ́n yà mọ́ ọ̀tọ̀. Ọ̀rọ̀ rèé lẹ́yìn tí ọwọ́ pálábá àwọn ológun méjì ọ̀hún tó ségi, ọ̀kan nínú wọn ló jẹ́ ojúlówó ní ìgbà tó jẹ́ pé èkejì iṣẹ́ ibi tí wọ́n yàn sí ọ̀tọ̀ àmọ́ aṣọ ogun tó wọ̀ ọ̀tọ̀ ni, níbi tí wọ́n ti ń fi orúkọ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà fi ṣe àwọn iṣẹ́ láabi pẹ̀lú bí wọ́n ṣe lọ bá ọ̀kan nínú àwọn ọmọ yahoo èyí tí wọ́n gba owó gba ọkọ̀ àti àwọn fóònù rẹ̀. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní gbogbo ṣìkàṣìkà kó rántí ọjọ́ ẹ̀san ó mà ké bá àwọn ológun méjì ọ̀hún. Àmọ́ kó tó di pé mo fi yín sílẹ̀ kẹ́ ẹ wo fọ́nrán náà lédè àfitìfínrin tá a mọ̀ sí pidgin àti English tí wọ́n dàpọ̀. Fúnmi Adénúgà ní orúkọ mi. Fọ́nrán ọ̀hún rèé, ẹ wo kẹ́sì gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ológun ọ̀hún. Hello, Mr. Man, what is your name? My name is Ibrahim Adamusa. Talk louder. My name is Ibrahim Adamusa. Who are you? I'm in Nigerian Navy. Where do you serve? I'm serving in Wari. Where? Wari, Delta State. Okay. Who is this? Nigerian Correctional Service. What do you serve? Kaduna, sir. What did bring you come Delta State? I want go course. Continue talking. I want go course. And I follow my friend place. And this happen. Nothing happened. You come Delta, come visit your friend. Yes, sir. Who be this your friend? What is your name? Adamu Ibrahim. Adamu Ibrahim. Now you come visit. Which work Adamu Ibrahim they work? He's a soldier. He's a soldier. Yes, What will be your service number? My service number is 2126. 2126. 2126. Yes, sir. Which area are you? I'm 30 AK. 30? AK. 30 what? AK. 30 AK. AK. Atila. Inside the Navy, will be which area you specialize on? Who they take recruit you? Are you a driver or mechanic? Driver mechanic, sir. Okay, specialist. Specialist. Not specialist. You will be civil correctional service. Now this uniform are they wear? No, sir. Huh? No, sir. Who can give you this uniform when you wear? It's my friends. What will happen before you give you? They say one go see one guy, one young boy. Okay. Tonight we go meet him. Okay. Tonight he give me the clothes I wear. Now you come here. Okay. Yes, what will happen from there? We collected him car Yes. and moved with the car. What of your phone? And collected his phone again. What of money? And he transfer money for us. How much? 400,000. Okay. How much they reach your hand? No, 400,000. How much they transfer to your account? 400,000. Why wanna collect the money from the boy hand? We threaten him. Threaten him? Yes, sir. Let him give us the money. We will leave him. After Talk louder. We will threaten him. Let him give us the money. We will leave him. After he give us the money, we will now drop him and carry the cargo. Will not drop on. I can carry the car go. Yes, sir. Okay. Who you be want give the car to? One allergy for Abuja. Alhaji for Abuja. Yes, sir. You know his name? No, I only know him with allergy car dealer. Car dealer. Yes, And you know a house. Yes, sir. I know his car. You know he can't stand. Car stand. Okay. You tell your friend, Abdul Wahab say, when they go for robbery, Yes, no, I just only tell him that we want to go and meet one somebody, but you not yes. tell us. Tó a lérò yìí pé ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ. Èyí ló ń ṣe àfọ̀mọ́ láti ya àwọn kàńdá kúrò nínú ìrẹsì àwọn tí wọ́n da àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú, tí wọ́n sì ń fi aṣọ eléyìí tí ó ní orúkọ tó jẹ́ aṣọ ogun tó jẹ́ aṣọ àwọn tí wọ́n gbé òfin dúró tí wọ́n wọ̀ láti fi gbé òfin ṣubú. Àmọ́ gbogbo wàhálà àti akitiyan ìjọba àpapọ̀ lórí pé kí wọ́n lè dẹ́kun àwọn oníṣẹ́ ibi yìí ni ò tí ì dáwọ́ dúró. Ìdí rèé tí ọwọ́ pálábá àwọn eléyìí náà tó fi ségi. Mo lérò wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ẹ̀ka iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí wọn yóò ṣe ètò ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Lẹ́ẹ̀kan sí, Fúnmi Adénúgà ní orúkọ mi. Fún ìkànnì ayélujára Feli-feli TV lórí ibi tí ẹ ti ń wò wá yìí, ẹ subscribe kẹ́ ẹ bá wa share gbogbo àwọn fídíòs wa lágbára Ọlọ́run bí ẹ ti ń pín káàkiri láti lè jẹ́ kí gbogbo àwọn ìròyìn àti àwọn nǹkan tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà kó lè di àtẹ́wọ́gbà
fún àwọn ènìyàn tí wọ́n bẹ lẹ́yìn odi orílẹ̀-èdè yìí àti orílẹ̀-èdè lápapọ̀. Ilé àti ọ̀nà wa Ọlọ́run yóò fi ìbùkún àti èrè tó pọ̀ sí. Ẹ ṣé o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.